ó gbẹnu tán o ilé ìta àmúwá ìtúgbẹnu tán o ẹ̀yin ọmọ Yorùbá ẹjẹ́ àjọ gbọ́ bó la tún já sí báyìí. mo gbọ́ lẹ́nu bàbá pọ̀dà yìí tó wà lókè yìí wọ́n sọ pé ó ní wípé Olúbàdàn ló rán wa ká máa bú ànábì defamation of character ni tí ó yẹ kí bóyá bá kàwé lóòótọ́ orí yín dẹ̀ pé ó yẹ kí ẹ mọ̀ pé yín tẹ̀ sí yẹn wọn ni ẹ sọ pé ẹ parọ́ mọ́ baládé wípé òun ló rán wa ká máa bá wọn bú ànábì àbú ànábì in tó ń bẹ́nu gbé wọn là ń kọ fún wọn mo máa ń sọ fún yín ẹ má dàgbà sínú ẹ̀sìn o torí pé ẹ gọ̀ ẹ bá ṣe dàgbà sínú ẹ̀sìn ẹ wà di àgbàlagbà òpònú kó o bá bí tó bá ní BNC lọ́wọ́ tó dẹ̀ wáyé tó dẹ̀ kàwé tó bá tún sí Islam ọpọlọ orí rí o tó ọpọlọ orí ajá mi nulẹ̀ torí pé ajá mi ò lẹ́sìn ó lè dá orí ro ó mọ tó tọ́ àti tó yẹ nígbà tí ó ṣẹ̀sìn ẹ̀yin lẹ̀ lọ́pọ̀ lórí US máàmù nígbèsí ayé rẹ̀ mo fẹ́ tún sọ fún ọ máa bá sọ pé Olúbàdàn ló rán wa sí ànábì màláyé rẹ̀ máa bá sọ pé Olúbàdàn ló rán wa jáde mọ́ Olúbàdàn ìṣẹ́gbẹ́ ìmáàmù Olúbàdàn ìṣẹ́gbẹ́ Ẹ̀mí Ìlọrin Ẹ̀mí Ìlọrin kò tó Balógun ilẹ̀ Ìbàdàn gbogbo ẹnu mi gbà wọn mọ Ẹ̀mí Ìlọrin ju Ìlọrin lọ àti ẹ̀yin ẹrú tẹwà lẹ́yìn rẹ̀ tẹ́ẹ̀lé dóríro ọ̀bọ ń tẹ̀ lọ́bọ wọ́n á fi Ẹ̀mí Ìlọrin wí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ó ṣe làákàyè báyìí Ẹ̀mí Ìlọrin ọpọlọ orí Ẹ̀mí Ìlọrin ọpọlọ orí ajá mi ni ọpọlọ orí US máàmù yìí ọpọlọ orí ajá tí mò ń sínú ilé ni torí ajá mi mọ̀ pé láìsí ẹ̀sìn tó ń bá bí ọmọ kóun tọ́jú rẹ̀ ajá mi mọ̀ pé láìsí ẹ̀sìn ebi ti ń pa òun kò fún lọ́mú ajá mi mọ̀ pé ipò báyìí lọ́kọ́ mọ̀ òun wà tó yẹ tó bá ti mú kó lọ dáàbò bò ànábì lóye ẹ̀sìn tó fẹ́yìn bẹ́ẹ̀ yóò sì ṣètì yín náà ẹ̀ lọ́pọlọ ni àti Ẹ̀mí Ìlọrin àti gbogbo ẹ̀yin mùsùlùmí àgbáyé kí n fẹ́ mẹ́rùwé tẹ́ ẹ̀ka tẹ́ bá wà nínú ẹ̀sìn Islam ẹ lè dúró lẹ́gbẹ̀ẹ́ mi ẹ lè dá orí rò bí mo ti lè dá orí rò tó bá tẹ̀sẹ̀ mi torí wípé ẹ̀yin ó máa rorí fún ẹ̀yin ni àwo máa rorí fún yín ni ìwé yẹn máa rorí fún ẹ̀yin ìwé yẹn ti kọ ní olden days kí wọ́n tó ń ṣe Islam kó yẹ kó o kàwé kọ́ ọmọ ẹgbà pànàbí lọ ní òṣùpá ó dẹ̀ kàwé jù wá lọ ó dẹ̀ agree sórí ẹ wá pé lóòótọ́ bá wọn ó gbà pànàbí ó dẹ̀ pé ó kàwé ó wà educated ó dẹ̀ gbà pé ànábì ó rí ọ̀run ó ti ń bẹ nínú ọ̀run síkìtì àlìjànnà ànábì ló wá sọ fún ẹ̀yin ìwọ wá fi bó wá káwé tó kọ́kọ́ lọ wá pé sóhun ti kú rí ni wọ́n ní kẹ́ ẹ tó sin náà tó da yín ẹ lọ kọ́ èdè Saudi bó ṣe kàwé tó sórí ẹ wá pé so dín orí débẹ̀ sọlọ́run rẹ ní ọlọ́run rẹ ló ní kọ́ lọ kéde ìlú mi kò tó sin òun òun mo jọ pé kó o ní BNC lọ́wọ́ ó lé lórí tó gìgísẹ̀ mi despite ajá lé mi gan ìyẹn Yorùbá irú àwọn àbá US máàmù yìí wọn tó bá sọ̀rọ̀ rárá ọpọlọ wọn kéré gan ẹni tó bá nílà kẹ́ tó lè dá orí rẹ̀ tó lè think logic tó yẹ kó díẹ̀ dẹ́ pé lèmi fẹ́ bá sọ̀rọ̀ ìrìnà Yorùbá àwọn èsì ẹgbẹ́ Fúlàní Ẹ̀mí Ìlọrin kò tó afọbajẹ ilẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀ mo sọ fún ọ kò ní bàjẹ́ gbogbo ilé ẹ bá sọ fún àwọn bàbá yìí kí wọ́n yé máa tákù àwọn ọba wa mọ́ ọba awọ ìṣẹ́gbẹ́ ànábì ẹ má bẹ̀ o tẹ bá bẹ́ Muhammadu bẹ̀yìn o bá jẹ US máàmù o bá jẹ lọ́ọ̀yà tí ń pa èèyàn o kọ̀ ní ó pọ̀ tó bá sórí tó bá bú ọba aládélẹ̀ Yorùbá àwọn alájáde fún yín òfò lè máa sí papọ̀ ní sórí ànábì kò pàṣẹ ayé ni ẹ ṣeun. ó gbẹnu tán àrògó báyìí ó lábẹ́ ṣe báyìí ọ̀rọ̀ ìpọ̀ eléyìí tí ẹ̀tàn náà wáyé tí ó ti bú mi láàgì mọ́ ẹ lọ́wọ́ o.